nígbà tí mo ṣáà try pé kí n break yókè kọ́ máa bí ọmọ kan kiri kọ́ máa bí ọmọ kan fún kọ́ máa lọ torí ti tèmi torí èmi náà ti bímọ rí kí n tó fẹ́ náà ọmọ méjì ní lọ́wọ́ mi báyìí fún bàbá méjì tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ń bí ọmọ kan wọ́n ń lọ ṣé èmi náà máa tún wá lọ remarry ni ok mo ní láti padà sọ́dọ̀ mọ́mì mi láti lọ bẹ̀ wọ́n kọ́ má bínú ọmọdé ló ṣe mí in any area kan tiẹ̀ help me láti fi take in bá ti jẹ́ pé ó fẹ́ máa sùn káàkiri ni kí n ṣàmọ̀ pé mo wà under roof ẹ̀ sódà mi ní máa bímọ kiri sódà èmi náà lè lay good foundation kalẹ̀ fún àwọn ọmọ mi ìgbà tó lọ́ọ́ máa ṣe gan obìnrin ni mo tún wá ń bí nǹkan wo ni mo fẹ́ fi tọ́ ọmọ lọ́jọ́ iwájú so aṣáàrìn sí i ọlọ́run padà ṣe oyún fún mi oyún yẹn sì tí mo sọ ń sìn is going to 4 years now mi ò rí bí wọ́n wá ń sọ fún mi nísìn pé mo gbúdọ̀ kú ònú ilé yẹn before kí n tó rí ọmọ yẹn bí ìdídá òpó máa wà live ni tàbí kò ní kú mo gbúdọ̀ quit marriage yẹn so tó bá wá pò pé mo wá padà bọ́ta mo bí ọmọ yẹn ó survive or kò survive ẹ jọ̀ọ́ ṣé mo tún fẹ́ lọ padà rí.